iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyún ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àti agbẹnusọ fún ààrẹ bọ́lá ahmed tinubu ọ̀gbẹ́ni tèmítọ́pẹ́ àjàyí ọmọ bíbí ìpínlẹ̀ èkìtì ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ń dá awuyewuye sílẹ̀ èyí tí gbajúgbajà olóṣèlú ilẹ̀ haúsá ni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ haúsá ìyún Malam Nasir El-Rufai èyí tí ó dá sílẹ̀ tó ń jà rìnrìn lásìkò yìí tí Tèmítọ́pẹ́ Àjàyí tó sì ti sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ààrẹ ò wípé El-Rufai ọ̀rọ̀ tí ó sọ náà ó ló fẹ́ fi dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì fẹ́ fi gbé ojú àwọn èèyàn kúrò lára ìwà jẹgúdújẹrá tí wọ́n fi kàn án àti ìṣòwò olùbáṣubàṣu ẹ̀sùn ẹ̀ tí wọ́n fi kàn án ìní ọgbọ́n tí Malam Nasir El-Rufai tí ó ń dá. Ẹ rántí wípé láti ọ̀sẹ̀ tí ó kọjá ẹni ariwo El-Rufai ló ti gba orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé láti òkè òkun tó wà nínú ti kọ́kọ́ kéde wípé òun ti gbọ́ ìgbìmọ̀ ọ̀tẹ̀ tó ń lọ láàrin ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé òun bóun bá dé orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ní kété tí Malam Nasir El-Rufai tó gba ìlú Cairo láyé orílẹ̀-èdè Egypt tó gba ibẹ̀ dé orílẹ̀-èdè Nàìjíríà ò ní àwọn agbófinró ni wọ́n ti fẹ́ gbé ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe airport tó wà ní ìlú Àbújá bó tilẹ̀ jẹ́ pé El-Rufai àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n rí gbé tí ó kúrò ní pápákọ̀ òfurufú náà láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n tí wọ́n gba ìwé ìrìnnà èyí tí wọ́n ń pè ní passport. Ṣá o lásìkò tí El-Rufai tí ó balẹ̀ sí Nàìjíríà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni ló máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní máa fi oríṣiríṣi ẹ̀sùn tó fi bẹ̀rẹ̀ sí ní máa kan ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni ló tún jẹ́ kó di mọ̀ wípé ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser Nuhu Ribadu ó ló ti lọ kó àwọn oògùn olóró kan tó jẹ́ bíi májèlé iyún tí wọ́n ń pè ní thallium sulfate láti orílẹ̀-èdè Poland ó ló ti lọ kó wọ Nàìjíríà. Bákan náà ẹni El-Rufai tó jẹ́ kó di mọ̀ pé Ribadu inú pa àwọn agbófinró láṣẹ láti gbé òun ní pápákọ̀ òfurufú nígbà wọ́n sì béèrè pé báwo ló ṣe mọ̀ ó ní níṣe ni ìpè tí Ribadu tí ó ń pè tó ń pe ẹnìkan níṣe làwọn rí ìpè náà ká sílẹ̀ ìtàn pè ní tapping tọ́rọ̀ sì di ariwo ńlá. Nígbà tó ń sọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Àjàyí tó jẹ́ ọ̀kan lára àwọn agbẹnusọ Tinubu ó tú àṣírí ìpè El-Rufai ó mọ̀ pé irọ́ ni gbogbo nǹkan tó ń sọ ó ló fẹ́ fi ọ̀rọ̀ náà fẹ́ fi jẹ́ kí agbo òṣèlú Nàìjíríà kó gbóná janjan kí wàhálà kó sì ṣẹlẹ̀ ní. Tèmítọ́pẹ́ Àjàyí tó ní gbogbo àwọn ẹ̀sùn jẹgúdújẹrá tí El-Rufai tán ti fi kàn án ó ló mọ̀ pé wọn yóò gbé òun jẹ̀bi ni ló fi ń wá gbogbo ọ̀nà tí ó fi pa irọ́ tí ó fi wá ojú rere àti àánú àwọn èèyàn tí Tèmítọ́pẹ́ Àjàyí sì jẹ́ kó di mọ̀ pé El-Rufai kó tètè lọ gbájúmọ́ ìṣòro ẹ̀ dípò kó máa pa irọ́ láti fi gbé ojú àwọn èèyàn kúrò nínú àwọn àṣemáṣe tí ó ń ṣe.